ọkàn yín ọ̀pá kò báyà kẹ́ ẹ lọ sùn lé o yóò sí gbogbo wàhálà dáadáa báyẹn o ọkàn yín ọ̀pá pọ̀ síbẹ̀ ọkàn yín ọ̀pá pọ̀ di ti arìn ni. ẹ gbà mí ẹ wá bí nǹkan ṣe yín ni kí ẹ tẹ́ jùlẹ̀ kó mọ́tò báyìí ẹ bá gbé bọ́ọ̀sì jáde káàtó gbé bọ́ọ̀sì lọ́wájú ni. ilẹ̀kùn ló fara rẹ̀. ilẹ̀kùn fara rẹ̀ ó jẹ́ magnet ṣe gbéringbérin ni ẹ fi sùúrù palẹ̀kùn dé gbé bí ọmọlúwàbí jáde. ṣé ẹ tún fẹ́ máa ṣe slow motion ni àbáyé yín fẹ́ slow ni. ilẹ̀kùn ni mo tún kí n tó ìmọ̀ tí ń ṣe tí ń tẹ ọ yín lọ́rùn ní ìsìn. ẹ pàdé jáde. ṣébi lọ́ọ́ gbà wọlé ni ṣébi lọ́ọ́ gbà wọlé ni. mo fẹ́ wakọ̀ náà ni. lọ́ọ̀ sọ kárí kọ́ lọ gbà. ẹ ti pò mí lọ́kàn pọ̀ bí mo rò pé sí àárín wà ní. níbo sí àárín wà ọjọ́ kò ju omi àbẹ́ wa gbà mí. bó ṣe ń ṣe nìyẹn lómi fi kàn ọjọ́ kan lọ. láì sọkọ London ọwọ́ ń gbára ẹ ti wọlé. kábíyèsí Ọlọ́run ṣe rí Ọ̀túnba tó kúrò ń bì ẹ mọ wọn tó mi o. ṣe rí ní ayé Ọ̀túnba gbogbo gbèsè tó jẹ́ pé tí n bá jẹ owó ná owó ọlọ́dẹ even gan gba wa táwọn àbí ìgbà mi Ọ̀túnba ló máa ń san owó wa ṣe rí bó ṣe máa yọjú ní àfi bí landlord ṣe bọ́ ẹ máa yọjú tó bá ti sọ̀rọ̀ báyìí gbègbèsè èlé ẹ fi ilẹ̀ máa bá yín san ṣe rí gbogbo ìyàwó wọn tó fẹ́ gan ìkíní ìkejì ìkẹta bó ṣe gbalé fún wọn lọ ní ládùúgbò yìí Ọ̀túnba. ó ṣe é dàbá yẹn fún un oṣù ajé tí àwọn ẹni abẹ́sẹ̀káwọ́ ọ̀gá wọn bàbá olówó àwọn ni wọ́n ń gbé pọ́ọ̀sì tẹ̀lé kì ó ṣe é dàbá fún wọn ní ìsìn. àti ẹ̀gbọ́ pé ilé tí ìyàwó àti àwọn ọmọ wọn kọ́ ibẹ̀ làwọn gangan fúnra wọn tó kó lọ ṣẹ́rí bọ́rọ̀ wọn ṣe wá rí báyìí ó ní òtí ẹ̀ wá yéèyàn kò yé wa rárá. ẹ wo iṣẹ́ ayé tiẹ̀ nù kálukú ló lógun tiẹ̀ ogun tiwọn tó ń bá yé nù ẹ wo ẹ jẹ́ kó máa bá yí ẹ jẹ́ káwọn náà máa ṣe tíà. àpadà sí tálíkà ló dá o àpadà sí olówó ni òsùn wọn. àwọn gbogbo ètò tí ẹ ń sọ ti ó dùn ẹ wá sílẹ̀kùn fún wa ká wọlé. àbí o. ilé ibo. inú ilé yìí. ẹ wo mo kàn bóyin láti nígbà tí bàbá olówó àwọn ibà ni o tẹ́ ẹ bá sanwó ọlọ́dẹ kẹ́ ẹ sanwó akólẹ̀ kẹ́ ẹ sanwó ná ìní sílẹ̀kùn kankan kọ́kọ́rọ́ wà lápò mi ń mú lọ́wọ́ ni ìní sí fún yín. ẹ ń ṣeré. bàbá ojúgò ẹ ní sùúrù náà nínú ilé ṣé ẹ̀yin ni chief tenant inú ilé ni àbẹ́mi gangan tó fi jẹ́ pé ẹ kọ̀ wá dé lọ́sàn-án kan òru kan tẹ́ wá fẹ́ máa fi bí nítorí pé ẹ̀dàgbà ju gbogbo alọ́ tẹ́ fẹ́ máa fi yàn wá jẹ. ṣẹ́ẹ́rì lóhùn kan èmi ẹ̀san owó ni. ẹ wo ẹ̀san owó ni. ooru mú èmi tabẹ́tabẹ́ bí mo ṣe wà yìí mo sì fẹ́ lọ tẹ́ra mi sórí bẹ́ẹ̀dì láti gba fáànù sábẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ tètè ṣí ilẹ̀kùn yìí. bóoru bá mú ọ bọ́sẹ̀ kùlé lọ sí omi sórí kọ́ lọ wẹ̀ lẹ́kùlé kò sẹ́ni tí ó wọ̀ lẹ́kùlé èmi ò ní sí ilẹ̀kùn kankan wọ́n lẹ ẹ̀sanwó lẹ̀ ẹ̀sanwó ọlọ́dẹ ẹ̀sanwó ná ẹ̀san kankan èmi ò ní sí ilẹ̀kùn kọ́kọ́rọ́ wà lápò mi ìní sí fún yín. ẹ wẹ bo bàbá ìjàre kéwọ́ ní gbogbo tí ẹ mú kọ́kọ́rọ́ wá ẹ mú kọ́kọ́rọ́ nílé yìí. I know you want a better life, yeah. Baba driver, kí ló ṣe yín? Kí ló ṣe yín tẹ̀ ń stop? No, this is not stopping. This is crying. Kí ló ṣe yín tẹ̀ ń cry? Ẹ wo ó tún gbé wọn láti inú níta. Kí ló ṣe yín náà? Bàbá kí ló ṣẹlẹ̀? Ṣé èèyàn kú fún yín? Ṣé èèyàn kú fún yín ni? Bí tí yóò bá tẹ̀ kú kọ̀ yẹ kó tó. Kí ló ṣẹlẹ̀ gangan? Mo tún mí kanlẹ̀. What is wrong? Tell me. Àwọn lórí. Ilé ìkọjẹ́ mi nìkan. Ilé ìlọsọ fọ́gà. Bàbá. Mo ń bọ̀. Yes, Tani. Come in. Wọ́n ń jà. Báwo ni? Ṣé kò sí? Kọ́ máa bá a sí ni sà. Bàbá dírẹ́fà ni sà. Wọ́n ń ké ni sà. Wọ́n ń kékè. Wọ́n ń sunkún gidi gan ni sà. Ta lọ́nà? Mi ò mọ̀ sá. So ti wá rẹ̀? Ẹ sà, mo ti try sà. Ó ń sunkún. Bẹ́ẹ̀ ni sà. Wá fún mi. Ẹ sà. Bí mo ní kọ́ wá mọ́. Ọ̀rẹ́ sà. Ó ń sunkún. Bí wàá ní palẹ̀ kọ́. Wọ́n ní kẹ́ máa bọ̀ nulẹ̀. Àní ẹ̀ka ọkọ̀ lórí. Wọ́n ní kẹ́ máa bọ̀ nulẹ̀. Ẹ máa bọ̀ nulẹ̀ náà. Pé ká sórí mi ò láìkì ẹ̀.
èèyàn ń ro àròkàn báyìí bẹ́ẹ̀ tí ro kí ni ẹ̀ dé ìsàlẹ̀ kùn yín kò dà náà. Ẹ̀dẹ̀. Ẹ má ṣubú, ẹ má wá sẹ́yìn torí ọ̀nà ẹ̀jọ̀ ọ̀nà rẹ̀. Kí ló ṣe yín tẹ́ ń cry báyìí? Because eléyìí ti kọjá kíyàn máa sọ̀bù. Ẹ wọlé. Kíyàn máa sọkún báyìí. Àgbàlagbà láì ṣọmọ kékeré ó ń sọkún. Ẹnì ṣò sẹ́ ẹ wọlé bàbá ẹ wọlé ẹjọ́. Màá bá yí ké o mi o. Irú wàhálà ò lè bá torí ọlọ́ ẹ ń ṣò àmọ́ kan tó ṣe yí ẹ kàn ń ké. Yes, coming. Driver, wọ́n lè ń sunkún. Kí ló ń pa yín lẹ́kún? Ẹ sọ fún mi kí ló fà á, kí ló dé dé fi ń sunkún? Tí mo bá sọ pé mo mọ tí ń pa yín lẹ́kún, mo ń parọ́ fún yín. Mo mọ tí ń pa yín lẹ́kún. Ṣé bí ẹ̀yin ni Ọ̀túnba Olówó Làǹkẹ́? Bẹ́ẹ̀ni. Èmi ni Aníbìrì. Aníbìrì mò ń jẹ́. Padà ò níbi lọ mọ́ báyìí o. Ṣé o sì? Èmi lọ́wọ́ máa gbé bí bó ti máa lé mi. Ọkùnrin ní nọ́mbà rẹ̀ àbó ní fóònù. Mo ní fóònù. Kámẹ́rà fóònù. Rárá o. Èmi náà kàn wò bẹ́ẹ̀ ni. 080. Mo ní ẹgbẹ́ lariwo dán. Ẹ ṣe bá yín sílẹ̀kùn. Kí ló dé? Mo fẹ́ bá yín sílẹ̀kùn ni. Mo máa lọ ẹ̀kọ́ ti yá mi ni. Kí ni máa ń sẹ́yìn mẹ̀kúnnù ìná ẹ̀ lẹ́kọ̀ọ́ bò lówó sọ̀rọ̀. Ọ̀túnba Olówó Làǹkẹ́ ló ń wò yìí. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ẹ Ọ̀túnba Olówó Làǹkẹ́ lẹ̀ ń jẹ́. Lọ́mọ tètè rẹ̀ ń gbọ̀n mọ́ra wọn báyìí. Ẹni Ọ̀túnba Olówó Làǹkẹ́ lẹ̀ ń jẹ́ ètè mi ọgbọ́n. Mo ní kí n máa ń sílẹ̀kùn torí. Tó ṣe máa gbégún ràn yín ni. Òun rẹ̀ ju ohun arọ́ ọ̀run. Ẹ pẹ̀lẹ́. Kí ló pe nọ́mbà rẹ̀? 080. Nọ́mbà mẹ̀kúnnù wèrè náà ti ń ṣe nọ́mbà yìí o. Nǹkan kan náà tọ́mọ èmi náà ní nọ́mbà kan jẹ́ 00 lọ bẹ̀rẹ̀. Kò tiẹ̀ sí yàtọ̀ olówó àti ọ̀rẹ́kà. 080. Píntọ́ ni. 50. 20. Odó ṣe pọ̀ ní ayé rẹ̀ báyìí. 20. 40. Ọ̀rọ̀ ayé wa o. 10. Kí ni a ṣe? Èrò pọ̀ kàwé kankan odó gan lọ́mọ gbà ń sùkú. Ogbó pẹ̀ wá o. Aníbìrì. Níbìrì bàbá yìí kọ́ pààrọ̀ rẹ̀ o. Aníbìrì. Èmi Aníbìrì ọjọ́ kìíní àná ni. Tẹ́ ẹ ní òní bí kankan tó fẹ́ rí mọ́. Èmi tó dókúnlé ayé mi rẹpẹtẹ. Èmi náà mo jókòó wájú yín. Ẹ mọ̀ pé bí ogun bá lọ ọgbọ́n á máa padà. Ẹ wá wo èmi ò sí nínú olówó tí máa ń fayé ní mẹ̀kúnnù la o. Kò sí nǹkan kan láyé ilé ayé ilé asán ni. Ẹ wo gbogbo ohun tí mò ń ṣe fún yín pátápátá yẹn kì í ṣèwà mi mo rẹ́ǹtì ẹ̀ ni àmọ́ mo mọ̀ ń wù sí yín láti lè fi kọ́ yín lẹ́kọ̀ọ́. Ẹ wo létẹ̀ ń gbé tẹ̀tẹ̀lẹ̀ yẹn èmi mọ́ra lé yẹn báyìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni mo ṣe ní ká jọ lọ́bẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé lé yẹn ti di tèmi. Olówó ìsọlọ́hún àṣírí ló bò owó kí láti ẹ̀ nẹ́gàn tẹ́nìkan ò tí ì nílò ẹ̀rí kí wàá la fẹ́ gbà nígbà tá a bá ń fara ní ẹni tí ò ní kì í ṣe mímọ̀ ṣe olówó o Ọlọ́run gbà fún ni o kí tálákà náà mọ̀ wá rórẹ́ ẹ̀ pín pé kò lè dá fóònù lọ́la mọ́ gbogbo tẹ́ ń wò lónìí iṣẹ́ Ọlọ́run ní ó kọjá tàfà. Ẹ wo girlfriend mi tí mo ní kẹ́ lọ gbé kì í ṣe girlfriend mi wọ́n ní fi iná jóra rẹ̀ wò bí ti rí kó o tó fi jẹ́ yẹn ẹgbẹ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bí ti rí lára ni ṣẹ́gbọ́ àmọ́ ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí pátá ó yẹ kẹ́yìn náà wá kẹ́kọ̀ọ́ mbẹ́ pé bí ogun bá jẹ lọ ọgbọ́n á máa padà jẹ bọ̀ pòkípò téèyàn bá wà láyé kó má fojú kéré ẹlòmíì ẹni tí ẹ ń dá kí n jó orin ti ń gbé yín kí tẹ́ ń tì bàlàbàlà lọ́wọ́ adé ń tẹ́ ń wá ìpadà yìí àròpin kankan ò sí fẹ́ nìyàn ẹ má ru ẹ̀dá kankan pin bí ti wù kọ́ mọ́ ẹ jẹ́ pọ̀ ẹ jẹ́ ayé yẹn pọ̀ ẹ jẹ́ táwọn ọmọ yẹn gan mọ́ ẹ jẹ́ bí ìgbà tó jẹ́ pé kò ní sọ̀la mọ́ kí la wá ń gbé tá ń gbin àmọ́ ju gbogbo ẹ̀ lọ látòdì ń lọ èmi ò mú yín ní mò ń dráìvà mọ́ o
a ti dọ̀rẹ́ báyìí. èmi náà ti kẹ́kọ̀ọ́. Ọ̀túnba Olówólànkẹ́ ẹ ti wá di ọ̀rẹ́.